Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. Ètò tí ìjọ Kristi l'Oǹdó àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ò yípadà, Fáṣọ̀nà Victor, Àjíǹrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ètò ìdánilẹ́kọ̀ọ́ tá a ní fún wa lónìí, jẹ́ ká tẹríba fún àdúrà. Bàbá wa tí ń bẹ lọ́run, Olódùmarè ọba ayérayé, bàbá wa nípasẹ̀ Jésù Kristi Olúwa, aláàánú àtolórí ọ̀fẹ́ jùlọ ní adúpẹ́ fún ọ̀fẹ́ tẹ́ fún wa lónìí láti jẹ́ ọ̀kan nínú àwọn alààyè. Ògo, ọlá, agbára àti ìyìn ìforúkọ yín títí láéláé. Ọlọ́run ẹ bá wa sọ̀rọ̀ lónìí kí ìfẹ́ yín ó yé wa, kẹ́ ẹ gbàkóso gbogbo ní orúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa, àmín. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. A fi ọpẹ́, ìyìn, ògo, ọlá, agbára fún Ọlọ́run ẹlẹ́dàá wa, fún oore rẹ̀ àti fún iṣẹ́ ìyanu rẹ̀ lórí ènìyàn gbogbo. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tí a ní láti jẹ́ ọ̀kan nínú àwọn alààyè. A sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ènìyàn wa tí wọ́n wò wá nílé tí a jọ ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀. Àlàáfíà àti ìwàláàyè Ọlọ́run àtọ̀run oore ọ̀fẹ́ rẹ̀ yóò máa di mímọ̀ lórí ayé wa lórúkọ Jésù, àmín. A tún ti dé gẹ́gẹ́ bí a ṣe ń dé. A bẹ̀rẹ̀ ẹ̀kọ́ kan ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ. A sì fẹ́ láti mú apá kejì ẹ̀kọ́ náà wá torí pé a gbọ́dọ̀ kọ́ ẹ̀kọ́ náà parí kí òye lẹ́kùnrẹ́rẹ́ nípa ẹni tí pásítọ̀ ń ṣe kó lè yé wa dáradára. Kókó ẹ̀kọ́ náà ni ta ni olùṣọ́ àgùntàn. A fẹ́ wo apá kejì ẹ̀kọ́ náà, ta ni olùṣọ́ àgùntàn. Ní ọ̀sẹ̀ tó kọjá lọ, a ní láti rán ara létí àwọn kan wọn níta ti sọ ní ọ̀sẹ̀ tó kọjá lọ. A sọ fún wa pé nínú ayé lónìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú ìsìn pàápàá, wọn ò mọ̀ yàtọ̀ láàrin ẹni tá à ń pè ní pásítọ̀, wọn ò mọ̀ yàtọ̀ láàrin ẹni tá à ń pè ní bíṣọ̀bù, wọn ò mọ̀ yàtọ̀ láàrin ẹni tí à ń pè ní alábòjútó àti àwọn alàgbà. Àwọn ọ̀rọ̀ ipò mẹ́rin tá a dárúkọ nínú Bíbélì yìí, a rí kà pé ọ̀rọ̀ tá à ń pè ní pásítọ̀, òun náà ló túmọ̀ sí olùṣọ́ àgùntàn, òun náà ló túmọ̀ sí alábòjútó, òun náà ló túmọ̀ sí àwọn alàgbà. Ọ̀rọ̀ yìí tàbí ipò yìí kò sí lórí ara wọn gẹ́gẹ́ bí àwọn èèyàn ti lérò lónìí nínú ìsìn Kristi. Ẹ kì í tútú ọ̀rọ̀ náà sọ. Ọ̀rọ̀ tí a ń pè ní pásítọ̀, òun náà ló ń jẹ́ àwọn alàgbà, òun náà ló ń jẹ́ alábòjútó tá a mọ̀ sí overseer, òun náà ló ń jẹ́ bíṣọ́ọ̀bù. Ọ̀rọ̀ ipò yìí tàbí ọ̀rọ̀ ipò yìí kò sí lórí ara wọn nǹkan kan náà. Ẹni tó bá jẹ́ alàgbà, òun náà ló jẹ́ pásítọ̀. Ẹni tó bá jẹ́ pásítọ̀, òun náà ló jẹ́ bíṣọ́ọ̀bù. Ẹni tó bá jẹ́ bíṣọ́ọ̀bù, òun náà ló jẹ́ alábòjútó. Ibi tá a sọ̀rọ̀ dé ní ọ̀sẹ̀ tó kọjá lọ, òun ni pé a wo ẹsẹ̀ Bíbélì mẹ́ta tó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ọ̀rọ̀ tá a pè ní pásítọ̀, òun náà ló ń jẹ́ olùṣọ́ àgùntàn, òun ló ń jẹ́ alábòjútó, òun ló jẹ́ bíṣọ̀bù, òun dẹ̀ ló ń jẹ́ àwọn alàgbà. Ẹ ká wá tẹ̀síwájú torí pé ó ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a tún fẹ́ fi hàn wá nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. A ti jẹ́ ká wo ìwé Éfésù orí 4 ẹsẹ̀ 11, a ti wo Iṣẹ́ Àpọ́sítélì orí 20 ẹsẹ̀ 28, Acts 20:28. A dẹ̀ ti wo Pétérù kínní orí 5 ẹsẹ̀ 2, 1 Peter 5:2 ní ọ̀sẹ̀ tó kọjá lọ. Ṣùgbọ́n nítorí kí ọ̀rọ̀ náà kó lè yé wa, a tún tú àwọn ẹsẹ̀ Bíbélì náà wò dáradára. Ẹ ká padà sínú ìwé Éfésù orí 4. A wò láti
ẹsẹ̀ 11 ká gbọ́ ohun tí Bíbélì kọ́ wa gẹ́gẹ́ bí ẹ̀kọ́. Ìwé Éfésù orí 4 ẹsẹ̀ 11 kí ni Bíbélì wí? Ẹ ká gbọ́ tí Bíbélì wí. Ó ní ó sì fi àwọn kan fúnni bí àpọ́stélì àti àwọn mìíràn bí wòlíì àti àwọn mìíràn bí evangelist àti àwọn mìíràn bí olùṣọ́ àgùntàn àti olùkọ́ni. Nínú ìwé Éfésù orí 4 ẹsẹ̀ 11 a rí ipò èyí tí a fi fún àwọn ènìyàn nínú ìjọ. A rí ipò àpọ́stélì lákọ̀ọ́kọ́, a rí ipò wòlíì lẹ́ẹ̀kejì, a rí ipò evangelist, a rí ipò olùṣọ́ àgùntàn tá a mọ̀ sí pastor, a dẹ̀ rí ipò olùkọ́ni. A tún rí ipò nínú ìwé Tímótì kínní nígbà tá a kíyèsí orí 3 nígbà tá a wò láti ẹsẹ̀ 8 nígbà tá a sọ nípa ìpèyè àwọn alàgbà àti díákónì, a rí ipò díákónì. Àwọn ipò tá a rí nínú ètò ìdarí nínú ìjọ májẹ̀mú titun nìyí. A wá ń gbé ẹyọ kan wò níbẹ̀ tí a ń pè ní pásítọ̀, tí Yorùbá pè ní olùṣọ́ àgùntàn, ó là ń gbé yẹ̀wò. A sì sọ fún wa pé olùṣọ́ àgùntàn ní ẹsẹ̀ Bíbélì yìí ó jẹ́ ọ̀kan lára ipò èyí tí a gbé kalẹ̀ nínú ìjọ májẹ̀mú titun. A dẹ̀ tún jẹ́ kí a mọ̀ pé ọ̀rọ̀ tá a pè ní olùṣọ́ àgùntàn, iṣẹ́ tí àwọn alàgbà ń ṣe nínú ìjọ ó ní láti jẹ́ olùṣọ́ àgùntàn àwọn agbo. Iṣẹ́ tí wọ́n tún ṣe ó ní láti jẹ́ alábòójútó. Iṣẹ́ tí wọ́n ṣe ó ní láti máa tọ́jú ìjọ Ọlọ́run, èyí tí a sọ fún wa pé Kristi fi ẹ̀jẹ̀ ara rẹ̀ rà. Àti ìwé Éfésù orí 4 ẹsẹ̀ 11 ká tún wá wo Ìṣe Àpọ́sítélì orí 20 ká wá wò láti ẹsẹ̀ 28 Acts 20:28 ohun tí Bíbélì sọ. Ó ní ẹ kíyèsára yín àti sí gbogbo agbo tí Ẹ̀mí Mímọ́ fi ń ṣe alábòójútó rẹ̀ láti máa tọ́jú ìjọ Ọlọ́run tó fi ẹ̀jẹ̀ ara rẹ̀ rà. Níbí yìí Paul Àpọ́sítélì ń bá àwọn alàgbà tó wà ní Éfésù sọ̀rọ̀. Báwo la ṣe mọ̀ pé àwọn alàgbà ló ń bá sọ̀rọ̀? Ẹ ká wo Ìṣe Àpọ́sítélì orí 20 ẹsẹ̀ 17 Acts 20:17 kí ni Bíbélì sọ? Ó ní àti láti Mílétù ó ránṣẹ́ sí Éfésù láti pe àwọn alàgbà ìjọ wá sọ́dọ̀ rẹ̀. Ẹ kíyèsí, láti Mílétù ni Paul ti ránṣẹ́ sí àwọn alàgbà tó wà ní Éfésù pé kí wọ́n wá bá òun. Níbi a rí pé àwọn alàgbà ìjọ tó wà ní Éfésù ní ìgbà tó wá ń bá wọn sọ̀rọ̀ nígbà tá a dé ẹsẹ̀ 28 ló wá sọ wọn pé ó ní ẹ kíyèsára yín àti sí gbogbo agbo tẹ́mi mọ́ fi ń ṣe alábòójútó rẹ̀. Iṣẹ́ àwọn alàgbà ó ní láti jẹ́ alábòójútó. Ọ̀rọ̀ tí a sì pè ní alábòójútó òun ni overseer lédè olóyìnbó. Overseer dẹ̀ túmọ̀ sí bíṣọ́ọ̀bù. A rí pé iṣẹ́ àwọn alàgbà ó ní láti jẹ́ bíṣọ́ọ̀bù, alábòójútó, àti láti máa tọ́jú to feed or to pastor. A rí pé ọ̀rọ̀ yìí kan náà la lò fún ọ́fíìsì kan tí ń ṣe ipò àwọn alàgbà. Ipò àwọn alàgbà. A tún wo ìwé Pétérù kínní orí 5. Pétérù kínní orí 5 àwọn tún kíyèsí ẹsẹ̀ 2 rẹ̀ ẹgbọ́n tó wí o. Kó lè yé wa ẹ wo ẹsẹ̀ kínní. Ó ní àwọn alàgbà tí ń bẹ láàrin yín ni mo bẹ̀. Èmi ẹni tí í ṣe alàgbà bí ẹ̀yin àti ẹlẹ́rìí ìyà Kristi àti alábàápín nínú ògo tí a ó fi hàn. Ẹ wo ẹsẹ̀ 2. Ó ní ẹ máa tọ́jú agbo Ọlọ́run tí ń bẹ láàrin yín. Ẹ máa bójútó. Ọ̀rọ̀ bójútó yìí òun ni tó túmọ̀ sí pé kí a máa ṣalábòójútó to oversee. Kí a máa bójútó kì í ṣe ìfipáṣe bí kò ṣe tìfẹ́tìfẹ́. Bẹ́ẹ̀ kì í ṣe ọ̀rọ̀ èrè ìjẹkújẹ ṣùgbọ́n pẹ̀lú ọkàn tí ó múra tán. So a ti wo ẹsẹ̀ Bíbélì 3 Éfésù orí 4 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 11 ó sọ̀rọ̀ nípa
ipò nínú ìjọ tá a mọ̀ sí olùṣọ́ àgùntàn. A wo Iṣẹ́ Àpọ́sítélì orí 20, a wo ẹsẹ̀ 28 2028. Ó sọ̀rọ̀ nípa pé àwọn alàgbà ní í ṣe alábòójútó dẹ̀ túmọ̀ sí overseer tàbí bíṣọ́ọ̀bù. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń gbé àlàyé kalẹ̀ nínú ìfẹ́ Ọlọ́run fún wa lónìí. So níbí yìí a sọ pé ojúṣe àwọn alàgbà ó ní láti máa tọ́jú agbo Ọlọ́run tí ń bẹ láàrin wọn, kí a máa bójútó tó bá sí i. Kì í ṣe àfipáṣe bí kò ṣe tìfẹ́. So níbí yìí a ti rí pé iṣẹ́ àwọn alàgbà ó ní láti ṣe àbójútó, ó ní láti máa tọ́jú agbo Ọlọ́run èyí tí ń bẹ láàrin wọn. A ti rí kà pé nínú ọ̀rọ̀ Ọlọ́run pé ojúṣe àwọn alàgbà tàbí pásítọ̀ ó ní láti bójútó agbo Ọlọ́run, ó ní láti máa bọ́ agbo Ọlọ́run, ó ní láti máa ṣàkóso agbo Ọlọ́run. So níbí yìí a rí pé ẹni tá à ń pè ní olùṣọ́ àgùntàn, òun náà ló ń jẹ́ alábòójútó overseer, òun náà ló ń jẹ́ bíṣọ́ọ̀bù, òun náà ló ń jẹ́ alàgbà. So ẹnikẹ́ni tá a bá pè ní pásítọ̀ lónìí tàbí olùṣọ́ àgùntàn lónìí, òun náà ló ń jẹ́ bíṣọ́ọ̀bù, òun náà ló ń jẹ́ alábòójútó, òun náà ló ń jẹ́ alàgbà. Ipò ìdarí ni nínú ìjọ májẹ̀mú titun. Gẹ́gẹ́ bí àlàyé tí a ti gbé kalẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá lọ, a jẹ́ aláìní òye tàbí a jẹ́ aláìní ìmọ̀ fún wa láti gbé bíṣọ̀bù sókè, ká gbé àwọn overseer sísàlẹ̀, ká wá gbé pásítọ̀ sábẹ́, ká wá gbé àwọn alàgbà sábẹ́ pásítọ̀. A ò rí ẹ̀kọ́ tó jọ bẹ́ẹ̀ nínú májẹ̀mú titun. A ò rí ẹ̀kọ́ tó jọ bẹ́ẹ̀ nínú ìsìn Kristi tàbí ètò ìdarí tá a rí nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Àwọn ẹni tí a ń pè ní pásítọ̀, àwọn náà ni alábòójútó overseer là ń pè ní bíṣọ́ọ̀bù, àwọn náà là ń pè ní àwọn alàgbà lórí ìjọ Ọlọ́run. Nítorí náà ọ̀rọ̀ Ọlọ́run nìyí. Wọ́n sì ní ìpele, àwọn alàgbà wọ́n ní ìpele èyí tí a gbọ́dọ̀ fi wọ́n jẹ alàgbà. Ẹni tó bá ti bá ìpele yìí mú, òun náà ló lẹ́tọ̀ọ́ kí a fi jẹ alàgbà nínú ìjọ. Ìpele sì ń bẹ nínú ìwé Tímótì kínní orí 3. Ìpele àwọn alàgbà yìí ń bẹ nínú ìwé Tímótì kínní. Nígbà tá a kíyèsí orí 3, nígbà tá a wò láti ẹsẹ̀ kínní títí dé ẹsẹ̀ 7, máa ka ẹsẹ̀ Bíbélì méjì níbẹ̀ fún wa kó lè yé wa. Ẹgbọ́n tí Bíbélì sọ, ó ní ìwé Tímótì kínní orí 3 nígbà tá a kíyèsí ẹsẹ̀ kínní, ó ní òtítọ́ ni ọ̀rọ̀ náà, bí ẹnikẹ́ni bá fẹ́ oyè bíṣọ̀bù, iṣẹ́ rere ni ó fẹ́. Ǹjẹ́ bíṣọ̀bù jẹ́ aláìlẹ́gàn, ọkọ aya kan. Ẹ̀gbọ́n o, bíṣọ̀bù jẹ́ aláìlẹ́gàn, ọkọ aya kan, olùṣọ́ra, aláìrékọjá, oníwà yíyẹ, olùfún àlejò ṣíṣe, ẹni tí ó lè ṣe olùkọ́. Tẹ́bá ẹ lè lọ kà á sísàlẹ̀ sí ìpele àwọn alàgbà tàbí bíṣọ̀bù nínú ọ̀rọ̀ Ọlọ́run. Báwo la ṣe mọ̀ pé ìpele yìí àwọn alàgbà àti bíṣọ̀bù kankan náà ni? Níbí yìí a ti ka ìpele ìwé Tímótì kínní orí 3 ẹsẹ̀ kínní títí dé ẹsẹ̀ 7. A ti ka ìpele àwọn bíṣọ̀bù níbí yìí. Ṣé ìpele àwọn bíṣọ̀bù ṣó yàtọ̀ sí ìpele àwọn alàgbà? Ẹ kà lọ sí ìwé Títù orí 1 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 5. Ẹgbẹ́ o, ó ní nítorí ìdí èyí ni mo fi ọ́ sílẹ̀ ní Krétè, kí ìwọ kí ó lè ṣe ètò ohun tí ó kù, kí o sì yan àwọn alàgbà
ní olúkúlùkù ìlú bí mo ti pàṣẹ fún ẹ wo ẹsẹ̀ 6 bí ẹnìkan bá jẹ́ aláìlẹ́gàn ọkọ aya kan tí ó ní ọmọ tí ó gbàgbọ́ tí a kò fi sùn fún wọ̀bìà tí wọn kò sì jẹ́ alágídí ìpéyàwó alàgbà ní ìwé Títù orí 1 ẹsẹ̀ 5 òun náà ní ìpéyàwó bíṣọ̀bù nínú ìwé Tímótì 1 orí 3 ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 7. nínú ìsìn lónìí àwọn kan alẹ́ àwọn jẹ́ bíṣọ̀bù aláwọ̀ níyàwó kò bá bíbélì mu torí bíbélì ò kọ́ wa pé ẹnikẹ́ni tó bá fẹ́ jẹ́ bíṣọ̀bù kò gbọdọ̀ níyàwó. bíbélì kọ́ wa pé ọ̀kan lára ìpéye bíṣọ̀bù èyí tí a mọ̀ sí àwọn alàgbà òun ni pé wọ́n gbọ́dọ̀ jẹ́ ọkọ aya kan. wọ́n gbọ́dọ̀ jẹ́ ọkọ aya kan eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú nínú ìfẹ́ ọ̀rọ̀ Ọlọ́run. so ohun tá à ń sọ ni pé ọ̀rọ̀ tá à ń pè ní pásítọ̀ òun náà ni alàgbà òun náà ni bíṣọ̀bù òun náà ni alábòójútó. ọ̀rọ̀ kan náà ni ọ́fíìsì kan náà ni kò pín yẹ́lẹyẹ̀lẹ. ẹ jẹ́ ká padà sínú bíbélì tí í ṣe ọ̀rọ̀ Ọlọ́run fún wa. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù bí a ti ń padà sínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. so kó lè yé wa pé ọ̀rọ̀ tá à ń pè ní pásítọ̀ òun náà ni alábòójútó òun náà ni bíṣọ̀bù òun náà ni alàgbà òun náà ni olùṣọ́ àgùntàn. èdè pásítọ̀ lóyìnbó ní èdè Yorùbá olùṣọ́ àgùntàn ló túmọ̀ sí. èdè mìíràn òun ni shepherd. ọ̀rọ̀ tá à ń pè ní pastor àti shepherd nǹkan kan náà ni. ilé gbọ́dọ̀ yé wa gẹ́gẹ́ bí àkọsílẹ̀ àti ẹ̀kọ́ bíbélì a ò kì í fi ẹnìkan ṣe pásítọ̀ lórí ìjọ kan. àwọn alàgbà kì í ṣe ẹyọ kan. ẹni tó bá pera rẹ̀ ní pásítọ̀ kan lórí ìjọ kan lónìí àìdó nínú ẹ̀kọ́ Kristi ni àìdó nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni torí pé a ò rí pásítọ̀ kan lórí ìjọ kan gẹ́gẹ́ bí àgbékalẹ̀ tá a rí nínú bíbélì. ẹ má sì jẹ́ ká gbàgbé pásítọ̀ túmọ̀ sí bíṣọ̀bù pásítọ̀ túmọ̀ sí alábòójútó tí a mọ̀ sí overseer pásítọ̀ túmọ̀ sí alàgbà elder. èyí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. ẹ tún wo àwọn ẹsẹ̀ bíbélì mìíràn èyí tó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ní iṣẹ́ ìre táwọn Paul àpọ́sẹ́lì àti Bánábà tí wọ́n ṣe káàkiri ìjọ kọ̀ọ̀kan tí wọ́n bá ti kọ́ àwọn ìjọ kọ̀ọ̀kan tí wọ́n bá ti dàgbà wọ́n wá fi alàgbà jẹ sórí ìjọ náà. ẹ ká lè ṣe àpọ́sẹ́lì orí 14 ká wo láti 23 ìṣe àpọ́sẹ́lì orí 14 verse 23 ẹsẹ̀ 23 ẹgbẹ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. ní ìgbà tí wọ́n sì ti yan àwọn àgbààgbà fún olúkúlùkù ìjọ wọ́n sì ti fi ààwẹ̀ gbàdúrà wọ́n sì fi wọ́n lé Olúwa lọ́wọ́ ẹni tí wọ́n gbàgbọ́. ìjọ kọ̀ọ̀kan gbọ́dọ̀ ní àwọn alàgbà tí a mọ̀ sí pásítọ̀ tí a mọ̀ sí bíṣọ̀bù tí a sì mọ̀ sí overseer tí a sì mọ̀ sí shepherd. wọ́n gbọ́dọ̀ ní àwọn alàgbà. kò bá ìlànà àtẹ̀kọ́ bíbélì mu ká ní alàgbà kan lórí ìjọ kan èyí tó túmọ̀ sí pásítọ̀ lórí ìjọ kan kò bá bíbélì mu. àwọn alàgbà àpẹta bíbélì ni pé nínú ìjọ kọ̀ọ̀kan a gbọ́dọ̀ yan àwọn alàgbà àwọn oúnjẹ ọ̀kan yọ lórí ìjọ kọ̀ọ̀kan tá a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run nìyí. èyí tí bẹ́ẹ̀ lè gbé àgbékalẹ̀ rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ nìyí. kò sì sí ìyàtọ̀ láàrin ọ̀rọ̀ pásítọ̀ bíṣọ̀bù alábòójútó àti alàgbà nǹkan kan náà ni ẹnìkan ló ń jẹ́ ipò yìí ipò mẹ́rin yìí. eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. a rí pé ètò ìdarí bí àwọn ṣe ń ṣe ètò ìdarí ìsìn Kristi lónìí kì í ṣe ètò ìdarí tí a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run. a sì lójúṣe láti padà sínú bíbélì láti padà sínú ọ̀rọ̀ Ọlọ́run láti ṣe ohun tí bíbélì gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ láti dúró lórí ìlànà t'Olúwa gbé kalẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ láti máa ṣe ohun t'Olúwa pa láṣẹ gẹ́gẹ́ bí ètò ìdarí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ àti gbogbo tó nílò pẹ̀lú ìyè àti wà bí Ọlọ́run.
a gbọ́dọ̀ padà sí ọ̀rọ̀ Ọlọ́run, a gbọ́dọ̀ ṣe tó ọ̀rọ̀ Ọlọ́run gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ. A kò gbọ́dọ̀ rékọjá, a ò gbọ́dọ̀ rékọjá nǹkan wọ̀nnì tí a ti kọ. Kọ́ríńtì kínní orí 4 ẹsẹ̀ 6 ló sọ fún wa pé nǹkan wọ̀nnì tí a ti kọ a kò gbọ́dọ̀ rékọjá rẹ̀. So gẹ́gẹ́ bí ètò Ọlọ́run tá a rí àgbékalẹ̀ rẹ̀ nínú Bíbélì ni pé kí ìjọ kọ̀ọ̀kan kó ní àwọn alàgbà tí a mọ̀ sí bíṣọ́ọ̀bù, tí a mọ̀ sí pásítọ̀, tí a pè ní olùṣọ́ àgùntàn, tí a mọ̀ sí overseer alábòójútó, tí a mọ̀ sí pásítọ̀, kí wọ́n ní nínú ìjọ agbègbè kọ̀ọ̀kan. Ìfẹ́ Ọlọ́run nìyí. Ìjọ agbègbè kọ̀ọ̀kan nínú ètò ìdarí wọn ìkan ò sí lórí ìkan. Ẹni pásítọ̀ kan ò lè jẹ́ olùdarí lórí ìjọ ọ̀pọ̀lọpọ̀. A ò rí kà bẹ́ẹ̀ nínú Bíbélì. Ìjọ kọ̀ọ̀kan gbọ́dọ̀ ní àwọn alàgbà, èyí tí a mọ̀ sí pásítọ̀, tá a mọ̀ sí olùṣọ́ àgùntàn, tá a mọ̀ sí alábòójútó, tí a mọ̀ sí overseer, tá a sì mọ̀ sí shepherd. Wọ́n gbọ́dọ̀ ní àwọn dẹni kì í ṣe ẹyọ̀kan. Bí a ti pètèpèrò rẹ̀ nìyí nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa nípa ètò ìdarí nínú ìjọ májẹ̀mú titun. Gbogbo tí àwọn ènìyàn ń ṣe lónìí tí pásítọ̀ kan máa darí ọ̀pọ̀lọpọ̀ ìjọ, a ò rí àgbékalẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ nínú Bíbélì. Ẹ jẹ́ ká padà sínú Bíbélì, ká padà sínú ọ̀rọ̀ Ọlọ́run. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. So ìta tún gbìyànjú kí ogúnlọ́gọ̀ ó mọ̀ ní pé àwọn òye kan wà táwọn ènìyàn ń jẹ nínú ìsìn lónìí táwọn rí kà nínú Bíbélì. A ti gbé àlàyé kalẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá lọ. Àwọn rí kà pé àwọn kan ń jẹ oyè priest nínú Bíbélì. Gbogbo kírísítẹ́nì pátá la pè ní àlùfáà, oní àlùfáà. Pétérù kínní orí 2 ẹsẹ̀ 5 àti ẹsẹ̀ 9 ló pe gbogbo àwọn tó ń gba Ọlọ́run gbọ́ nípasẹ̀ Kristi ní olú àlùfáà. Ọlọ́run nínú ètò rẹ̀ kò gbé ipò kan kalẹ̀ pé kí àwọn tó bá máa wàásù ọ̀rọ̀ tàbí àwọn tó bá ń darí ìjọ Ọlọ́run kí wọ́n máa jẹ́ àlùfáà. A ò rí kà bẹ́ẹ̀ nínú Bíbélì. A ò rí kà bẹ́ẹ̀ nínú Bíbélì pé kí àwọn kan máa jẹ oyè ìdarí tí a pè ní fàdà, kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. A ò rí kà nínú Bíbélì pé kí àwọn kan máa jẹ oyè tí a pè ní reverend. A ò rí kà bẹ́ẹ̀ nínú Bíbélì. Ọ̀rọ̀ tí a pè ní reverend a rí kà níbì kan nínú Bíbélì, Psalm 111 verse 9. Ọ̀rọ̀ yìí sì túmọ̀ sí pé orúkọ yìí orúkọ Ọlọ́run ni. Orúkọ Ọlọ́run ni tí a pè ní reverend. So oyè tá a bá ti rí, ọ̀rọ̀ oyè tá a bá ti rí ní Bíbélì, a kò gbọdọ̀ jẹ wọn, nítorí a gbọdọ̀ sọ̀rọ̀ níbi tí Bíbélì bá ti sọ̀rọ̀ kí a sì dákẹ́ níbi tí Bíbélì bá ti dákẹ́. Ohun tó Ọlọ́run pè wá sí nìyí. Ọlọ́run pè wá sí pé ká dúró nínú òtítọ́, bí a kò gbọdọ̀ yẹsẹ̀ kúrò nínú òtítọ́. Tá a bá sì ré kọjá gẹ́gẹ́ bí ìkìlọ̀ tí àpọ́sítélì Jòhánù tó kọ́ wa, ó ní ẹnikẹ́ni tó bá ré kọjá tí kò sì dúró nínú ẹ̀kọ́ Kristi kò gba Ọlọ́run. Ẹni tó bá dúró nínú ẹ̀kọ́ òní ó gba bàbá àti ọmọ. Jòhánù 2 John, Jòhánù 2 John verse 9 títí dé 11 ló kọ́ wa bẹ́ẹ̀. A gbọ́dọ̀ dúró nínú ẹ̀kọ́ Kristi. Tá a bá dúró nínú ẹ̀kọ́ Kristi, ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa pé a ò gba Ọlọ́run. So ètò ìdarí tá a rí nínú Bíbélì nìyí. Ọlọ́run ti fún wa ní ìlànà. God has given us pattern. Ó ti fún wa ní ìlànà ètò ìgbàlà. Ó ti fún wa ní ìlànà ètò ìsìn. Ó ti fún wa ní ìlànà ètò ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ kọ́. Ó ti fún wa ní ìlànà ètò ìdarí. Ọlọ́run ti gbé ètò ìdarí kalẹ̀ gẹ́gẹ́ bí a ti rí nínú májẹ̀mú titun. Tá a bá ṣe ohun tó yàtọ̀ sí àgbékalẹ̀ Ọlọ́run, a ò ṣe ti Ọlọ́run mọ́. À ń ṣe tara wa, a sì ń ṣe ìfẹ́kúfẹ̀ẹ́ ti ara wa, a sì ń gbé òdodo ara wa kalẹ̀ tá ò tẹríba fún òdodo Ọlọ́run. Kí ni Ọlọ́run sọ nípa pé kí ènìyàn máa gbé òdodo ara rẹ̀ kalẹ̀ kó má tẹríba fún òdodo Ọlọ́run? Ẹ wo ohun tí ìwé Róòmù orí 10 ká kíyèsí láti ẹsẹ̀ 1 ká gbọ́ ohun tó kọ wa. Ẹgbọ́n tó sọ, ó ní ará, ìfẹ́ ọkàn mi àti àdúrà mi sí Ọlọ́run fún Ísírẹ́lì ní fún ìgbàlà wọn, nítorí mo gba ẹ̀rí wọn jẹ́ pé wọ́n ní ìtara fún Ọlọ́run, ṣùgbọ́n kì í ṣe gẹ́gẹ́ bí ìmọ̀, nítorí bí wọ́n ti kọ̀ láti mọ òdodo Ọlọ́run.
tí wọ́n sì wá ọ̀nà láti gbé òdodo ara wọn kalẹ̀, wọn kò sì tẹríba fún òdodo Ọlọ́run. So ní ìgbà tí ènìyàn bá kọ̀ láti dúró nínú òdodo Ọlọ́run tó sì ń lọ láti gbé òdodo ara rẹ̀ kalẹ̀, a sọ fún wa pé irú ẹni bẹ́ẹ̀ ó ń ṣe òdodo ti ara rẹ̀, kò dúró nínú òdodo Ọlọ́run. Nígbà tá a kà ní ẹsẹ̀ 4 ìwé Róòmù orí 10 ó ní Kristi ní òpin òdodo fún olúkúlùkù ẹni tí ó gbàgbọ́. A gbọ́dọ̀ dúró nínú òdodo, gbogbo òdodo Ọlọ́run pátá tá ti fi hàn fún ìran ènìyàn, àrí àgbékalẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. So ètò ìdarí tá a rí nínú Bíbélì, ọ̀kan lára àwọn ìbéèrè tá a béèrè pé ta ni olùṣọ́ àgùntàn, òun tá a sì ń sọ ni pé olùṣọ́ àgùntàn òun náà ló ń jẹ́ bíṣọ̀bù, òun náà ló ń jẹ́ overseer, òun náà ló ń jẹ́ alábòjútó. Wọ́n dẹ̀ ní ìpéye qualifications, wọ́n ní ìpéye tá a gbọ́dọ̀ fi àwọn tó bá ìpéye náà mu jẹ oyè yìí. Ọ̀kan lára ìpéye wọn ni pé wọ́n gbọ́dọ̀ jẹ́ ọkọ aya kan. Bíṣọ̀bù, ìpéye bíṣọ̀bù náà ní ìpéye alàgbà. Ìwé Tímótì kìíní orí 3 ẹsẹ̀ 1 sí 7 ó sọ nípa ìpéye bíṣọ̀bù. Ìwé Títù orí 1 ẹsẹ̀ 5 ó sọ nípa ìpéye alàgbà. Àìpé kankan náà ní méjèèjì. Ẹnikẹ́ni tó bá jẹ́ alàgbà náà ló jẹ́ bíṣọ̀bù, òun náà ló jẹ́ overseer. Ilé gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú nínú ìfẹ́ Ọlọ́run àti nínú ọ̀rọ̀ Ọlọ́run. So a ti fi ń lé ọ̀rọ̀ ọ̀fẹ́ Ọlọ́run lọ́wọ́ àti ọ̀rọ̀ orí ọ̀fẹ́ rẹ̀ láti mú yín dúró, láti mú yín ní ìní àti pín pẹ̀lú àwọn èèyàn mímọ́. A lójúṣe láti dàbí àwọn ará Bèríà tó ń padà sí ọ̀rọ̀ Ọlọ́run tó sì ń yẹ̀ ìwé mọ́wò bóyá àwọn kan wọ̀n ní rí bẹ́ẹ̀. Web duty, ojúṣe ta ní ni pé ohun tá a ti gbọ́ lónìí ẹ jẹ́ ká padà sínú Bíbélì ká lọ wádìí ẹ̀ wò bóyá àwọn kan wọ̀n ní rí bẹ́ẹ̀. Tá a bá wádìí ẹ̀ wò bóyá àwọn kan wọ̀n ní rí bẹ́ẹ̀, a lójúṣe láti ṣe ohun tí Bíbélì gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Olúwa yóò fi ìfẹ́ rẹ̀ hàn wá, yóò sì kọ́ wa mọ̀ ṣe láti dúró nínú ọ̀rọ̀ rẹ̀. Tẹ́ bá ní ẹ̀bẹ̀ fún àdúrà tàbí ìbéèrè, kí ìbéèrè tẹ́ bá ní, àwọn nọ́mbà tí ẹ ó pè wá sí nìyí: 08057444902 tàbí 08065717023. A ó tuntun nọ́mbà náà pè fún wa: 08057444902 tàbí 08065717023. Àdúrà tẹ̀bẹ̀ wá sí Ọlọ́run ni pé Olúwa yóò kọ́ wa ní ọ̀rọ̀ rẹ̀, yóò sì kọ́ wa mọ̀ ṣe láti dúró nínú ìfẹ́ rẹ̀ títí òpin ayé wa. Lórúkọ Jésù Kristi, Olúwa àti Olùgbàlà wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹde, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóòrù tó kọjá sọ́jà ìnípẹ̀kun. Kaftan TV Yorùbá, ṣàfojúsùn ayé tó rẹwà.